Ọlọ́run yóò gbàdúrà wa, àánú èyí tó tayọ ni Ọlọ́run yóò fi wá wárí o, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́rú ọjọ́ àánú ọjọ́ kẹtàdínlógún nínú oṣù kìíní ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹtó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ẹ̀rọ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà èyí tí ò fẹsẹ̀ múlẹ̀ dáadáa mọ́ o, ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu ló ti kọminú o sí bí ètò ààbò ilẹ̀ yìí bó ṣe fẹsẹ̀ mọ́ ògiri tó forí lálẹ̀ tó sì ń ṣe ségesège o. Ó ní ìbànújẹ́ ni kí mẹ̀jẹ̀sín máa tojú òbí rọ̀rùn. Ó ní ètò ìṣèjọba òun kò ní lajú kalẹ̀ kí tàlùkàn kò wọ́ lórí bí àwọn amòòkùnṣèkà oníṣẹ́ ibi bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe ọṣẹ́ o ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù olúùlú orílẹ̀-èdè wa Nàìjíríà, níbi tí àwọn tó ń darí orílẹ̀-èdè yìí tí wọ́n sùn tí wọ́n ń gbé. Tinubu tó sọ̀rọ̀ ọ̀hún lánàá lásìkò tó ń ṣe ìpàdé ńlá kan pẹ̀lú gbogbo àwọn lọ́gàálọ́gàá lẹ́ka ètò ààbò gbogbo ní gẹ́rẹ́ tó kúrò níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ ìwé kan èyí tí ààrẹ àná Muhammadu Buhari tó kọ, èyí tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìwé ọ̀hún nílé ìtura kan èyí tó tóbi nílùú Àbújá o. Ní Tinubu kúrò ní gbọ̀ngàn náà tó gba ìpàdé èyí tó pè gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gálọ́gàá lẹ́ka ètò ààbò gbogbo orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe ìpàdé pẹ̀lú rẹ̀, ọ̀nà àbáyọ èyí tí wọ́n yóò gbé àti ìgbésẹ̀ eléyìí tí yóò dẹkùn ogun àwọn agbésùmọ̀mí, adìmọ́ra ogun àti àwọn ajínigbé o èyí tó ń fi orílẹ̀-èdè Nàìjíríà lògbòlògbò. Níbi ìpàdé ọ̀hún èyí tó wáyé nílé ọba pẹ̀lú ààrẹ Tinubu lánàá láti rí àwọn ọ̀gálọ́gàá nínú ẹ̀ka ètò ààbò gbogbo ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Lára àwọn èèyàn tí wọ́n tún pèsè síbi ìpàdé náà ńbẹ̀ láti rí ọ̀gá àgbà eléyìí tó jẹ́ ọ̀gá àgbà fún ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà, General Christopher Musa. Bákan náà ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà èèyàn General Taurid Lágbájá o, ọ̀gá àgbà àwọn ikọ̀ jagunjagun ti ojú omi Vice Admiral Emmanuel Ọ̀gánlá, ọ̀gá àgbà àwọn jagunjagun ikọ̀ ti òfurufú Air Marshal Hassan Abubakar, ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà èèyàn IJ ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun àti gbogbo àwọn lọ́gàálọ́gàá lẹ́ka ètò ààbò tó fi mọ́ NLCDC àti àwọn tó kù ni wọ́n ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lánàá, tí wọ́n sì ṣe ìlérí fún ààrẹ Tinubu wípé láìpẹ́ láìjìnà ogun àwọn agbésùmọ̀mí, àwọn ajínigbé àti gbogbo àwọn tí wọ́n dìhà ogun mọ́ra àti ohun gbogbo tó ní ṣe èyí tó ń rú ètò ààbò lógbólógbó lórílẹ̀-èdè Nàìjíríà ní ó di ohun ìgbàgbé táwọn ọmọ Nàìjíríà yóò sùn tí wọn yóò sì rọrùn. Pẹ̀lú ọ̀rọ̀ tí Tinubu náà sọ fún wọn o wípé iṣẹ́ ti di ọmọ aláṣẹ dẹ̀, owó rí ọmọ aláṣẹ là, àwọn ò fẹ́ gbọ́ nǹkan tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn èèyàn kan wọ́n ń dàrú, ọ̀rọ̀ òun ni Tinubu sọ fún àwọn èèyàn náà níbi ìpàdé ọ̀hún èyí tó wáyé lánàá nílùú Àbújá. Ẹ̀wẹ̀, ṣóhun tó ń ṣe abọ́yadé gbogbo ọlọ́ya ló ń ṣe o, bí náà ò bá sì tán lórí ẹ̀jẹ̀ kò lè tán lẹ́ẹ̀kan o. Alákòóso fún olúùlú orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers, Iyesan Wike, òun náà ṣe ìpàdé pẹ̀lú gbogbo àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò àkànṣe ètò ìṣèjọba nílùú Àbújá àti agbègbè rẹ̀ tó fi mọ́ àwọn ẹ̀ka ètò ààbò tí ẹsẹ̀ kùkú nílùú Àbújá o àti àwọn alága ìjọba ìbílẹ̀ nílùú Àbújá lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ yìí èyí tó ti di tánràn fọ́kálẹ̀ o. Iyesan Wike tó jẹ́ alákòóso fún olúùlú orílẹ̀-èdè wa Nàìjíríà ní àtíárì àwọn oníṣẹ́ ibi yìí àìfínípé ní àìfihànpèyàn èyí tó mú ará oko sábà ń tẹ̀wọ̀lú, èyí tó mú ará oko tó sábà ń tẹ̀wọ̀lú. Ó ní àwọn oníṣẹ́ ibi ọ̀hún
wọn ò ní àkàkùmọ̀, bẹ́ẹ̀ sì ni wọn ò ní ìbọ̀wọ̀ fún ètò òfin àti ètò ààbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Nyesom Wike wá pa òwe kan, ó ní bí èèrà bá fi ní pégi ìlú èèrà bẹ́ẹ̀ àwọn sọnù ni. Ó ní kì wá ṣe pé kí wọ́n wọ́n èèrà mú sọnù báyìí, bí kò ṣe pé ká wọn sílẹ̀ ká fẹsẹ̀ rá mọ́lẹ̀ ni o. Ó ní ní báyìí iyán ti di àtúgùn, ọbẹ̀ sì ti di àtúnṣe. Òun fẹ́ ṣiṣẹ́ pọ̀, bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn èèyàn ọ̀hún kí wọ́n ṣe tán o láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú òun. Ìfọwọ́sowọ́pọ̀ ọ̀nà tí wọ́n yóò gbà láti rí pé wọ́n kápá àwọn oníṣẹ́ ibi, àwọn alọ́kólóhùnkígbe, àwọn tí ń jiyàn gbé àti àwọn tí wọ́n ń dá wàhálà lẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, pàápàá jù olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà tó fi mọ́ àwọn òpópónà márosẹ̀ eléyìí tó wọ ìlú Àbújá, níbi tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n ń dúró sínú igbó tí wọ́n sì ń ṣiṣẹ́ ibi náà. Nyesom Wike ni àwọn ò ní lajúlẹ̀ o kí tàlùkùn kò wọ́. Ó ní òun fi dá gbogbo àwọn olùgbé Àbújá àti agbègbè rẹ̀ lójú tó fi mọ́ orílẹ̀-èdè Nàìjíríà wípé láìpẹ́ láì jìnnà ọsàn yóò so dídùn fún gbogbo àwọn èèyàn pátá, tí wọ́n ó sì ní ìfọkànbalẹ̀ lórí ẹ̀mí àti àwọn èèyàn wọn tó fi mọ́ dúkìá, nítorí pé ìgbésẹ̀ ó ti ń lọ báyìí láti dẹ́kun gbogbo àwọn iṣẹ́ ibi látọwọ́ àwọn oníṣẹ́ ibi. Ṣé Yorùbá bọ̀ wọ́n lẹ́ni tí ò bá jẹ nǹkan ìfura ara ò lè fú o, ẹni tí ò sì jẹ gbì kò lè kú gbì, gẹ́gẹ́ bí òwe kan èyí tó jáde wò láti ẹnu Fẹ́mi Adésínà, ẹni tó ti fìgbà kan jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn bárá ìlú sọ̀rọ̀ sí ààrẹ àná Muhammadu Buhari. Òun mà ló sọ̀rọ̀ lórí iléeṣẹ́ tẹlifíṣàn kan èyí tó wà nípínlẹ̀ Èkó, níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lánàá òde yìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun, lẹ́yìn tó kúrò níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ ìwé èyí tí ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀ rí Muhammadu Buhari tó kó jáde bí ọmọ tuntun nílùú Àbújá lánàá. Ní Fẹ́mi Adésínà òun ló ti sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ kan eléyìí tó fi èsì sí, níbi tó ti bẹnu àtẹ́lù ọ̀rọ̀ eléyìí tí Reuben Abati, ẹni tóun náà ti fìgbà kan jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí Jonathan tẹ́lẹ̀ rí lórí ọ̀rọ̀ ìròyìn bárá ìlú sọ̀rọ̀, wípé Reuben Abati ó sọ di mímọ̀ wípé àwọn yàrá kan ó ń bẹ nínú ilé ìjọba nílùú Àbújá, èyí tó jẹ́ pé àwọn yàrá ọ̀hún ẹrù jẹ̀jẹ̀ yàrá ni. Bí ènìyàn bá sùn bẹ̀ á dàbí ìgbà tí àwọn oṣó, àjẹ́, èmèrè tó ń tẹ àwọn ẹ̀mí òkùnkùn tí wọ́n lé èèyàn kiri, èèyàn kò ní fojú ba oorun o, gẹ́gẹ́ bí Reuben Abati bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Ṣùgbọ́n ò nínú ọ̀rọ̀ eléyìí tí Fẹ́mi Adésínà tó fi fèsì sí ọ̀rọ̀ Abati ọ̀hún, ó ní fún odidi ọdún mẹ́jọ láti ọdún 2015 oṣù karùn-ún títí dínú oṣù karùn-ún ọdún 2023 tóun lò nílùú Àbújá, olóhun kò sùn inú ilé òun fún ìṣẹ́jú kan rí o, bí kò ṣe wípé àwọn yàrá òun lòun sùn. Òun ò sì rí ẹ̀mí èṣù kankan, bẹ́ẹ̀ sì ni òun ò rí ẹ̀mí kankan èyí tí ń da òun láàmú, bí kò ṣe wípé òun sùn òun mọrun nínú àlàáfíà. Ṣùgbọ́n Reuben Abati ni bóun bá sun ọmọ ọjọ́ kan tí òun sùn ń bẹ̀, àwọn ẹ̀mí búburú o ní lé òun kiri. Ó ní láti ìgbà náà fún odidi èyí ọdún tóun fi bá Jonathan ṣiṣẹ́, inú ilé òun lòun sùn tóun sì mọrun. Ó ní tóun bá tún jí sójú ayé o, òun mọ̀ ìpè lótìtọ́ àti lódodo lòun sùn lòun mọrun padà sínú ayé, tó túmọ̀ sí wípé òun sun ayọ̀ nínú ilé òun, yàtọ̀ sí àwọn ilé èyí tó ń bẹ nínú Aso Rock èyí tó ti di ẹrù jẹ̀jẹ̀. Ṣùgbọ́n Fẹ́mi Adésínà ní irọ́ gbu ni ọ̀rọ̀ tí Reuben Abati tó sọ o, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Àlàáfíà, ìfẹ́ àti ìfọkànbalẹ̀ ó ń bẹ nínú gbogbo àwọn ilé àti ọgbà èyí tó wà nílùú Àbújá tí ìjọba àpapọ̀ èyí tí wọ́n ń lò pẹ̀lú àwọn òṣìṣẹ́ wọn o, kò sí ẹ̀rù kankan níbẹ̀, gẹ́gẹ́ bí Adésínà bó ti sọ̀rọ̀ òun lórí ètò náà lánàá. Ṣé kí Ọlọ́run ọba kó dákun dábọ̀ kó máa ṣàánú wa ni? Iná mọ̀ rárá, ó mà tún ṣọṣẹ́ o. Nílùú Ìbàdàn tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 16 o, tí iná ọ̀hún tó sì bà dúkìá olówó iyebíye jẹ́, tó ń ti àwọn èèyàn èyí tó farapa àti àwọn èèyàn tó bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún tó bá lọ o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, àìpẹ́ yìí náà níṣẹ́ iná yìí ló ṣiṣẹ́ ibi o nílùú Ìlọrin tí ṣe olúlu ìpínlẹ̀ Kwara. Ṣùgbọ́n lánàá òde yìí ìlú Ìbàdàn ní agbègbè Bódìjà
níná ọ̀hún ti ṣẹyọ èyí tó ba dúkìá owó iyebíye jẹ́ níbi tí àwọn èèyàn èyí tó lé ní 5 tí wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ tí àwọn èèyàn tó sì lé ní 10 tí wọ́n fi ara pa o pẹ̀lú àwọn ilé ìtajà ìgbàlódé àwọn ilé ìgbé àti àwọn ilé ìtajà gbogbo èyí tí náà tó sọ di eérú gúdúgúdú lọ́wọ́ alẹ́ àná ìtí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní ìgbà tí gómìnà Ṣèyí Mákindé tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń náà ta mọ́ra pẹ̀lú àwọn ìsọ̀rùgbé rẹ̀ tí wọ́n yọjú síbi ìṣẹ̀lẹ̀ náà ibi ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún lálẹ́ àná ní nǹkan bíi aago 10 ó kọjá ní gómìnà Ṣèyí Mákindé òun ló balẹ̀ sí àwọn agbègbè tí iná ọ̀hún ti ṣẹyọ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn panápaná àti àwọn ẹlẹ́yinjú àánú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó bẹ̀rẹ̀ sí ní dóòlà ẹ̀mí àwọn èèyàn tí wọ́n jẹ́ kí iná ọ̀hún kó bá nǹkan jẹ́ ju iye tó bàjẹ́ nínú ọ̀rọ̀ Ṣèyí Mákindé ó ní bàbá ní parọ́ tanra wa ó ní àwọn kọ̀lọ̀ sí elétí ikùn tí àwọn ti ń fọn rere tí wọ́n ti ń sọ wípé wọ́n ń wa kùsà lọ́nà àìbófinmu wọ́n sì ń kó àwọn kùsà wọn àlùmọ́ọ́nì kan pamọ́ sí àwọn àyè kan èyí tó sì jẹ́ pé àwọn nǹkan ọ̀hún wọ́n lágbára wọ́n sì lòdì sí iná ní agbègbè Bódìjà ló túbọ̀ ṣe ìrànwọ́ fún iná ọ̀hún èyí tó jó tó ba nǹkan jẹ́ ó wá ní báyìí àwọn ò ní lajúlẹ̀ kírúfẹ́ nǹkan báyìí kó tún máa ṣẹlẹ̀ Ṣèyí Mákindé ni àwọn yóò rí dájú wípé àwọn ènìyàn ọ̀hún tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún kàn àwọn wá ọ̀nà láti bu òróró ìtùnú sí wọn lọ́kàn bákan náà gbogbo àwọn èèyàn elétí ikùn èyí tí wọ́n ń lòdì tí wọ́n sì ń kọtí ọ̀gbọ́n sí ọ̀rọ̀ ìjọba wọ́n fi kélé òfin gbé wọn Ṣèyí Mákindé bá àwọn ènìyàn tó pàdánù ẹni wọn sínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún kẹ́dùn níbi tí wọ́n ti kí àwọn èyí tó fara pa wípé Ọlọ́run yóò fún wọn ní àlàáfíà ó wá ṣe ìlérí pé bí ojúmọ́ ẹ̀ní bá ti mọ́ àwọn yóò lọ sí àwọn ilé ìwòsàn láti wo àwọn ènìyàn tó fara pa àti wípé yóò tún padà yọjú síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ Ṣèyí Mákindé tó sọ̀rọ̀ náà nínú fọ́nrán ọ̀hún lédè òyìnbó òun ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ fún àwọn akọ̀ròyìn lálẹ́ àná nílùú Ìbàdàn lólú ìpínlẹ̀ Ọ̀yọ́ lágbègbè Bódìjà níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà òṣèré sinimá àgbéléwò elédè Yorùbá Tóyìn Abrahams òun mà ló ti sọ ìbẹ̀rù ìpòrúru ọkàn tóun wà báyìí lórí sinimá rẹ̀ Màláíkà èyí tó gbé jáde pẹ̀lú bí àwọn oníṣẹ́ ibi àwọn ajíjẹun tó jẹ́ pé ajínasẹ̀ tí ń jẹun ajígbọ̀nrin èyí tó jẹ́ pé iṣẹ́ kí wọ́n máa ṣe ẹ̀dà àwọn eré sinimá àgbéléwò kí wọ́n máa tà á tó jẹ́ ti ayédèrú tá a mọ̀ sí piracy inú wọn yàn láàyò Tóyìn Abrahams ní ọkàn òun ò balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni dókítà oníṣègùn òyìnbó òun ló ti fún òun lábẹ́rẹ́ tòun ti òògùn oorun tóun ti ń ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn bí ẹni lọ ilé ìdáná sínú yàrá ni ó lámọ̀ òun dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó àti torílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ilé yìí tó ń ṣe ìwádìí ìwà ìbàjẹ́ tí wọ́n fi ọwọ́ òfin mú àwọn oníṣẹ́ ibi tá a mọ̀ sí Federal CID àti State CID fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe Tóyìn Abrahams ní bọ́n bá wo iye mílíọ̀nù tóun náà sórí sinimá òun ló jẹ́ pé ó dín díẹ̀ ní mílíọ̀nù lọ́nà 500 náírà 500 million naira lòun fi gbé sinimá ọ̀hún jáde tí àwọn èèyàn kan sì jókòó sí kọ̀rọ̀ tí wọ́n ń ṣe ẹ̀dá ayédèrú sinimá ọ̀hún tí wọ́n ń tà ọ̀rọ̀ yìí eléyìí tó jẹ́ pé lánàá nígbà tí wọ́n ṣe àfihàn àwọn èèyàn 5 kan èyí tí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka CID èyí tó wà ní Alágbọ̀n tí wọ́n mú ó ní inú òun dùn pẹ̀lú iṣẹ́ takuntakun yìí èyí tí àwọn ọlọ́pàá ṣe ọ̀rọ̀ ọ̀hún ẹni tó jẹ́ agbẹnusọ fún ẹ̀ka èyí tó ń ṣe ìwádìí ìwà ìbàjẹ́ ASP Aminatu Mayegun èyí tó fi léde tó ní iṣẹ́ ń lọ lọ́wọ́ àwọn sì máa kó gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ oníṣẹ́ ibi tí wọ́n ṣe ayédèrú sinimá pàápàá jù ti Màláíkà gbogbo ọgbátá lòun ó kò Tóyìn Abrahams gbóríyìn fún ẹ̀ka iléeṣẹ́ ọ̀hún èyí tó wà ní Alágbọ̀n Ìkòyí àti àwọn ẹ̀ka rẹ̀ gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà fún àtìlẹ́yìn tí wọ́n ṣe fún òun ó ní ó túmọ̀ sí pé lótìtọ́ àti lódodo àwọn ọlọ́pàá yìí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ó wá ní ọkọ̀ ọba àdá ọba kò ní gé wọn lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí Tóyìn Abrahams bó ti sọ àti wípé ó ní àwọn tí wọ́n ṣe ayédèrú sinimá àwọn náà ní jẹun oúnjẹ àjẹyó láyé wọn.
tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ilé iṣẹ́ wa ìròyìn Feli-feli TV fún tòní títí lójúmọ́ ọ̀la tẹ́tùmá láǹfààní láti gbọ́ tòun rè míì. Mo gbà ládùúrà wípé ilé gbogbo ire ayọ̀ ire ìdùnnú kò ní wọ́n lọ́dẹ̀ nìtọ́ ọ̀kan wa o, yóò dára fún wa. Ẹ ṣeun gan-an ni o. Fún mi Adénúgà ló kọ mi. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.